Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Fast all over the world. Welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa mú wá fún yín. So update eléyìí tí a mú wá fún yín. Update ìgbádé ọba Ọ̀wá of Obokun Ìjẹ̀ṣà land, ọba Astro. So ni a mú wá fún yín ní ìlú Iléṣà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo àwọn lókọ àti ọ̀tọ̀kùlú ìlú, àwọn top politician ni wọ́n grace occasion yẹn, láti orí former president Aremu Olusegun Obasanjo dé orí vice president Atiku Abubakar, Nnamdi Sambo, Yemi Osinbajo, Ọ̀gbẹ́ni Rauf Adesoji Aregbesola, and Minister for Marine and Blue Economy Alhaji Isiaka Adegboyega Oyetola àti Governor Nurudeen Ademola Adeleke Jackson. So gbogbo àwọn tí wọ́n grace occasion yẹn nìyẹn. So episode yìí la ní ká gé ká mú wá fún yín ní segment by segment, and this is the first EPL tí a ní tá mú wá fún yín. So gbogbo àwọn former governor Ọlágúnsóyè Oyinlọ́lá, gbogbo àwọn yẹn náà ni wọ́n grace occasion yẹn. So gbogbo ẹ̀ náà lè máa rí pátápátá ní orí YouTube channel wa. Ìyẹn sáà ti ṣe kíni, ẹ subscribe, ẹ make sure pé ẹ subscribe, ẹ dẹ̀ tán notification bell yín, because episode by episode la máa drop ẹ̀ fún yín. Tẹ́ bá ti ń wò kan tí wọ́n enjoy. Aremu Olusegun Obasanjo. Ẹ bá ń gba àtẹ́wọ́ nínú ẹ̀fún bàbá. Bákan náà ni mo kí the first lady of Osun State, màmá mi, Her Excellency Adébùsọ́lá ọmọ tó dé wípé bàbá pè ní abiyamọ àbọ̀dẹ́gbọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀. Màmá ìdí àlejò ní abiyamọ àbọ̀dẹ́gbọ̀ ọ̀rọ̀. Màmá mi àti Títílọlá Adébùsọ́lá Adélékè. Bàbá mi ọmọ ọba Ọlátúnṣeyè Adédàpọ̀ Àṣọ̀lá Oyinlọ́lá ọmọlẹ́kùn kọ́ ẹ̀sìn kábíyèsí ló àti ìpele wọn ìyá àdúrà Ọmọlọ́lá Oyinlọ́lá ẹ̀ka kò dé àṣẹ òdúgbò bí àṣẹ tẹ́lẹ̀ òkèlè pẹ̀lú àríkọ̀mà. Bákan náà mo kí màmá mi tí a jẹ́ igbákejì gómìnà nígbà náà, tí a tún jẹ́ bọ́bá mínísítà ọ̀gbẹ́ns nílẹ̀ Nàìjíríà, màmá mi Erelu Olúṣọlá Ògbómọ̀bàdà Agbẹ́jà Kọfá. Ẹ bá gbọ́ Ọbàdà òpá Ọbàdà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni bá gba Ọbàdà ìlú ìyàwó ló ń tọ̀, ó gbọdọ̀ jẹ́ alágbára. Màmá mi Ọbàdà ẹ̀ka àbọ̀wà. Èmi nìkan tó wọ́n wà bí àkọsẹ́ ní àdàgbà ní délé tó wọ́n ní ọmọ ìyá sèwé nígbà kan ọmọ ìjàgbó kárí ọmọ mẹ́rin bá rẹ̀ ní ọmọ kẹfì lẹ́yìn àti òyìnbó náà bí kí padà sọ́wọ́ bá àwọn kábíyèsí. Àwọn ọmọdé ọmọ tẹlú ọmọ alúwo dákìdá ọmọ òwú àtúbálà pẹ̀lú ìfẹ́ láti sí òkú nígbà ló tí mo lé ní kẹrẹ́ kápẹ́ sí ẹran mú ẹ̀ẹ́dà tí wọ́n tó bá padà wá rí oníkẹrẹ́ tẹ̀lú ló pé adéwọ̀lú ọ̀gá kan gbogbo ní tẹ̀lé kíkà mú tẹ̀lé olúmọdé pààrin lórí oníkẹrẹ́ kí olúwa tó sí òkè ìwé lónìí. Tẹ̀lú àkọ́kọ́ tí ó kọ́kọ́ dá lẹ́nu náà ìwé bàbá àgbà Abdulrasheed Adéwálé
Àkànbí tẹ̀lú ìfọ̀ ẹ̀jẹ̀ kábíyèsí o. Àwọn àgbà Ìjẹ̀ṣà àwọn àgbà ìṣòro Ìjẹ̀ṣà wàá padà sórí wọn ṣùgbọ́n kí n kọ́kọ́ kí àwọn àlejò wa bàbá mi ọba Adéyẹmí Láńlẹ́gẹ́ ọlọ́tà àti ọ̀tà Àwórì ọmọ ọlọ́tà àkòrò ọmọ ọlọ́tà àfẹnìjà òdìdé òdu àti gbogbo wọn ti lọ ọlọ́fin ọ̀gbọ́n mi nílé ní bàbá náà bàbá wọn tó kú òdìdé fẹ̀gbà náà ẹ̀sẹ̀ kábíyèsí o màmá mi ìsòyà ilẹ̀ Erelu Abíọ́lá Dòsùnmú Erelu Kuti of Lagos ẹ̀sẹ̀ kábíyèsí o ó kí màmá mi mo wá kí àti wàyí Gbàdàmọ́sí bá délé eléjì òdìbò ọ̀pọ̀lọpọ̀ bákan náà mo kí gbogbo àwọn ládéládé lóye nílé bá wọlé má jẹ́ kó sọ fún èmi nìkan á máa gbà fún wa. Ọlọ́run ògbó orúkọ rẹ̀ ẹ fún Ọlọ́run olóòtú rẹ̀ ní àtẹ́wọ́ dáadáa. Ọlọ́run ló jẹ́ kí ọjọ́ òní jẹun owó ní lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Dr. Aṣíwájú Adébọ́lá Jackson Odin Adeleke ọmọ alákọ̀ọ́tẹ́lì jẹ́mi ọmọ arúgbó àtúntò àrùn kúkúrú lálẹ́ ẹ̀dẹ̀ lọ ni mo kí ogun wa káàbọ̀ sí ìlónìí láti ọ̀dọ̀ bàbá mi tí Ṣẹ́gun Fádàrú mi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan bàbá kẹ́ẹ̀kú pẹ́ sí o ẹ̀mí yóò túbọ̀ kù bàbá mi Olúṣẹ́gun Òkìkíọlá Àrẹ̀mú Ògbógbòdù ẹ̀bọ̀ra òwú alùpùpù àkejì ọmọ olóògùn kan sí ilé Olúṣẹ́gun Ọbásanjọ́ ọmọ olóògùn kan sí òde ọmọ olóògùn fúnfún ẹ̀ṣẹ̀ òkè ẹ bá pàtó fún bàbá o ẹ pàtó fún balógun òwú bàbá ẹkú jọ mẹ́ta o látọ̀dọ̀ wọn ni mo ti kí gbogbo Ìjẹ̀ṣà ló débé ọmọ òbòkun Ìjẹ̀ṣà rè ọmọ òbòkun Ìjẹ̀ṣà débẹ̀rẹ̀ èyí ni wọ́n fẹ́ ra jẹ́mẹ̀jẹ̀ nílẹ̀ bàbá mi Ìjẹ̀ṣà o Ìjẹ̀ṣà ọmọ wájàká nílẹ̀ bàbá mi Clement Adésùnmí Astrọ kí bàbá pẹ́pẹ́pẹ́ ní orí ìtẹ́ ọwọ́jàká òkìrì ìgbẹ́ ìtúni ọmọ agbọ́dọ̀kọ̀rọ̀ ní ìmọ̀ jẹjẹ ìfàdíkírà lẹ́kẹ̀jẹ ẹ ṣé kábíyèsí o kí kábíyèsí ṣebí inú wa dùn pé alọ́ba tuntun ọwọ́ gbogbo àdúgbò àti lè jẹ̀ṣẹ́ ẹ ṣé kábíyèsí o ẹ ṣé kábíyèsí o bàbá rẹ gbé o níwájú mi nìyí nígbàtí Ṣẹ́gun kí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Lágúnsọ́yè Àṣọlá Adédàpọ̀ Ètúnjí Òyìnlọ́lá ọmọ Mósè Òyìnwọlé Ọlágúnsọ́yè Àṣọlá ọmọlókùn kọ́ọ̀kì ara ìgbàro Ọlágúnsọ́yè ara ìkọ́ọ̀kì ẹ̀ka bá fún ọ ní àdáwọ́ bí mo ti kí wọn bẹ́ẹ̀ ni ìyá mi ọmọ lọ́la bẹ ní ẹ̀gbẹ́ wọn gbákejì wọn nígbà náà Erelu Olúṣọlá Ọbàdà èyí mi ọmọ òṣòro papọ̀ kọ̀rọ̀ nípò Ìjẹ̀ṣà. ẹ̀yin náà là ń dúró fún wọn. ẹ máa pàdé ọmọ gbákejì gómìnà ẹ̀yìn Ọ̀ṣun. This is announcing the arrival of His Excellency, the Executive Governor of Osun State, gómìnà wa ti dé o. Senator Dr. Aṣíwájú Adébọ́lá Jackson Nurudeen Adeleke. Ìmọ̀lẹ̀ is here. gómìnà wa ti dé Adébọ́lá
Adélékè ọmọ ọ̀dàjà Adébọ́lá Adélékè ọ̀dàjà kájà àtúbàjà Adébọ́lá Adélékè eléyìí ti kájà àtúbàjà Adébọ́lá Adélékè ògùn àgbàdo kájà àtúbàjà Adébọ́lá Adélékè ọjà ọ̀dàjà Adébọ́lá Adélékè ọ̀dàjà. And yes, I can see a great philanthropist, Elder Dr. Adedeji Adeleke. And we have the mother of the state, Yeye Dupe Adeleke. Sonny, you're welcome. You're welcome, sir. Ọjà ìgbà Adélékè àti ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ wà ẹ̀ka ọ̀. Nígbà táwọn yóò ti dé ẹgbẹ́ ó tó èyí tó pọ̀ kálẹ̀ replace ẹ̀ pẹ̀lú ẹ̀. Ọmọ Mísà ọmọ ẹ̀ ẹ bá ọmọ náà wọ́n bá ti wọn káàbọ̀. Yes, I want to recognize the First Lady. Ẹ̀yin tí ẹ bá ṣe ń wò wá nílé tẹ̀sán darapọ̀ mọ́ wa ṣe rí i pé gist tá a mú wá fún yín lórí ìkànnì wa débẹ̀débẹ̀ ni top notch ni, so ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wò ẹ bá wa like ẹ jọ̀ọ́ ẹ subscribe tẹ́ bá ti like ẹ, so fídíò yẹn á tún lè dé ọ̀dọ̀ àwọn tí wọ́n tún fẹ́ràn kan mọ́ wòrú nǹkan báyìí tẹ́ bá ti bá wa share ẹ á tún lè dé ọ̀dọ̀ àwọn tí wọ́n fẹ́ gbọ́ update nípa irú nǹkan báyìí. So ẹ ṣé gan ni, I appreciate yín, we love you and we appreciate your support so far. Thanks for watching.